Tí bá ní kó sùn rọ̀ ní bàbá. Ó ti sí mi náà. Àbí mo ṣẹ̀yàn ni. Káwọn tiẹ̀ ni mo ṣẹ̀yàn. Látọdún yìí. Ṣé kò yẹ kẹ́niyẹn ti dáríjì mi ni? Ilé wa tọ́jú sún mi o. Kó wọ́n lè jẹ́ pé. Kemi, ó fẹ́ parẹ́. Ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni? Ọ̀rọ̀ tó wà lẹ́yìn solution la máa wá sí o. Solution la máa wá sí. Ní solution? When? Ṣé ló ṣe tàwa nú ẹ̀ ni? Àbí oṣù táwọn olóko yìí? Àbódúkọ̀, ìjọ wo ni? Ìjọ wo ni agbánimọ̀dára? Ìjọ wo ni sẹ́? Máa kú tètè lọ́wọ́.